ẹnu ẹkùn ẹnìkan ò ní bá wọn bú sọ̀kò ní gbá òjò ẹni tó bá dánrù rẹ̀ wàrà ni ó pa àjákorí pitú ejò afàyàfà ìpéríkè orí ní jájá níṣe burúkú méje àjàgèrègèrè mọ́lẹ̀ ẹ káàbọ̀ ẹ káàrẹ̀ ẹ káàrẹ̀ ẹ káàrẹ̀ ẹ káàrẹ̀. ipò oró ìṣẹ́gun rere èèyàn mẹ́ta ò ní bá wọn dúró ní méjì ẹ̀dá tó bá bá wọn bọ́ bàálù orò ni wọ́n fi lè kúrò ní gbàgede èrò ẹ̀dá èjù lẹ́nu ògiri òpó abániwọ́lọ́gbà òrìgbà. ẹ̀bọ̀ra bú ti ń jẹ́ látọ́gba ọ̀bẹ lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ìṣẹ̀jẹ̀ òbó nímí sunmí kẹrù òbó nímí onímí sunmí láàróyè ìṣùkún ṣọ̀gbọ́n olúkòso àyàrá náà kàtà yẹ́yẹ́ iná lójú iná lẹ́nu sọ́gìrì làgìrì ọ̀làgìrì kàkà gbígbádùn mọ́lẹ̀ ẹsẹ̀ ẹjẹ́ ojú mi ṣe èmi ò fi yín ọ̀padà gbó gbogbo tẹ́ bá fẹ́ lè ní ọmọ fún yín nítorí pé ọmọ wà lẹ́yìn mi ní gbogbo gbà. ẹ wo mi ẹ̀yin kútú pẹ́rẹ́ta ẹ̀yin ọkùnrin ọ̀gànjọ́ tí ń rìn lóòrò èmi fẹ́ rán yín iṣẹ́ nínú afẹ́fẹ́ nítorí ìkànjìjọ ni wá wo lẹ́yìn awo sì lèmi àjọjẹ lérèwé ni àjọmu lérèwé àtijọ́ fi aṣọ elérèwé bora èyí ń ló fà á tí mo fi fẹ́ rán yín iṣẹ́ nítorí pé mo mọ̀ pé abẹ́rẹ́ kan èé kọ òun aṣọ ìkọ̀ọ̀kan èé kọ òun odò èyí tí èwe ayé bá wí ń lo gbàrún gbà ẹnìkan ò ní gbóhùn lóhùn olóhùn pé kó má sọ̀rọ̀ ní gbàgede èrò ẹnìkan ò ní bá wọn dọ́rù rẹ̀ wò ẹni tó bá wọn dọ́rù rẹ̀ wò àrá ni ó pa èmi ni mo sọ báwọn ẹni ìṣó sínú ayé ẹrẹ ìjíṣẹ́ àwùyé fún mi gbogbo tí mo bá ní kẹ́ ẹ ṣe ní gbàgede èrò lẹ́ṣẹ̀ èyí tí mi ò rán yín tí ń bẹnu ẹlẹ́dàá yín kó bá yín ṣiṣẹ́ ẹ̀ka ẹ̀ ní ṣubú dànù nǹkan ò ní ṣe yín ẹ ní báwọn bùrìbùrì báwọn jíjó ìyà ọmọ aráyé ò ní fẹ́ gba fún yín lóúnjẹ afẹ́fẹ́ lẹ́lẹ́kan ò ní fẹ́ bí sí yín ẹ̀ka ikú ò ní pa yín nítorí ikú kan ìpẹta lójú ran ẹ̀ka ẹnì tó sínú ayé kẹrè jíṣẹ́ afẹ́fẹ́ fún mi nítorí pé afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣàwọ́ lóko ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ṣàwọ́ lọ́sà èkì líle tí gbójú ọ̀run ṣe bùgbé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó gbé yín kẹ lọ sínú ayé kẹ lọ ṣeṣẹ́ ayé fún mi. ẹ ṣeun bàbá mi ẹrù ọfà àjàdí ìgò ẹ ṣeun mo pè yín ẹ ti jẹ ẹ ṣeun bá mi.
nice. Torí tẹ náà mo ṣe máa bí. Or beautiful like you. Yes. And I want to surprise you tonight. Ọmọ gbogbo ẹ̀ ní ṣá kí ló ń ṣẹlẹ̀? Ṣé mi ní kú síbí báyìí? Ó kú sí ọmọ gbà. Ó dẹ̀ pé máa jẹ́ ń tutù mí. Stay it easy. Take it easy, man. Kí ni? Ọ̀gá, wo, a máa ṣe kíákíá. Ó ní Súnbé. Ìyàwó mi wà nílé náà, ó yẹ kó yẹ. Oníyàwó ńlé ọmọ yẹn tẹ́lẹ̀ kó tó máa rò mí bọ̀m̀bẹ́. Ó yẹ kó lè understand me, eh? Ìyẹn kọ́ ni kókó náà. Ó ga ọmọ. In fact, ó tẹ́ sọ pé má bínú ni mi, I don't like it. I want to ease myself. Bó ṣe rí mi, bó ṣe rí wa ẹ̀, àmẹ́ta ẹ̀, oh my God. Fàájì ti báyà wa jẹ́, ó ti tún ayé wa ṣe again. Àgùntàn tí wa ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ wa báyìí là wá ń jẹ. Tá a bá ti ṣiṣẹ́ tán kò yẹ, tá a bá ti débi fàájì a máa tẹ́ pẹpẹ báyìí ni. Wo farabalẹ̀ bó dẹ̀ ṣe ń wẹ̀ púpọ̀ tí mo ti wá rọ́ sára tí mo ti rọ́ sí bọ́dì, bó dẹ̀ ṣe ń wẹ̀ àánú ẹ̀ ti ń ṣe mí. Torí tí n bá mú ẹ máa gbá ẹ nígbà bàtà wàá gbàgbé orúkọ ẹ. Baby, ó ṣe jẹ́ ká wọlé. A ti wà ń bíbá látàárọ̀ náà, a kàn ṣáà ń mọtí. Àwọn ọ̀rẹ́ mi ti wọlé látàárọ̀. And I'm very sure pé wọ́n ti ẹ̀ ti ṣe tó bóyá bíi ráùndì méjì. Àwọn adé ṣì wà ń bíbá àti ìṣe kankan. Ààrẹ ti wà lẹ́. Àánú ẹ̀dẹ̀ ló ń ṣe mí o. Tí n bá mú ẹ. Àánú mi tó ń ṣe ẹ̀yìn ò ṣe fàánú yẹn lẹ̀. Èmi gan mọ̀ pé tá a bá dénú ilé wàá bẹ́ẹ̀ jáde ni. Irọ́ o. Ok. Kí ni kan tó ní kí bẹ́ẹ̀ gbà gòkè? Jẹ́ bẹ́ẹ̀ gbà mí ńlá. Iṣẹ́ máa gbómi ni. Má wọrí, tá a bá débẹ̀ wà mọ́. All right. Tinúkẹ́ báwo ni? Ṣé kí n má tẹ ọ̀rẹ́ mi? Ó ti rẹ̀ mí seriously. Bọ̀bọ́ ìfẹ́ ṣe mí lè ṣe o. Tó bá rí bó ṣe gbomi, àzẹ̀ni mo mí pé ó ti gbomi jìgìjìgì, ó ti hùn ní gbogbo ara mi. Ṣé máa ń fi irú ẹ̀ báyọ̀ ṣeré ni? Tí ẹ dúró ná, ṣé ẹ̀yin ṣẹ̀ wọnú rúùmù látẹ̀kàn nìyẹn? Àbáṣẹ̀ wọlé ń sìn how far? Irú ijó wo lẹ wá ń jó tó lè tó gbòyìn? Irú fàájì wo lẹ ń ṣe? Mi ti ṣetán already, so bóyá mo bára wá ń lé nìyẹn. Okay. Done? Of course, I'm done. Are you ready, sir? Bye. Ìyá náà ewu tún ní fún àgbélẹ̀ òyà ló ń Ní kí ṣe ni? ìyá. Stop it! Didn't she help? Kí ló ṣe tó ń rẹ̀? O ló ń sọ fọ́rẹ́ pé mi ṣe 3 rounds. I did just 2 and a quarter. Oh, so ìkẹta tó ṣe yẹn ló ń pè ní quarter. Jọ̀ọ́ tí o bá ń ṣe quarter nǹkan àfi kó pa mí àbí. Mo ti wà okay, omi ò ṣe anything mọ́. I'm going. Leave me, I'm going. Hey, come to party. Come on. Just come to I'm so tired, seriously. What you mean? I let you know how the man was. I let you know what she was. She couldn't man. Ẹ má pa mí ẹjọ́. Ẹ wò, iye kí iye tẹ bá fẹ́, má fún yín o. Owó gbà gidi, má fún yín ẹjọ́. Ẹ kò fi ẹni mi sílẹ̀, ẹ má pa mí ẹjọ́. You're not nice. Iye kí iye tá bá fẹ́ àbí. Báyìí fún àtẹ̀lẹ́. Ẹ má ṣe báyìí ẹjọ́. Mi ìlú tó tó yẹn. Èló ló lè afford? Ẹ wò sá, ṣe rí ní gbogbo ilé 2 million naira tánà kù ní fàájì lánàá olóṣèkú o
ẹ bá ní sùúrù fún mi àárọ̀ ọ̀la máa lọ báńkì máa lọ àríǹjẹ tó kù. ó ní 2 million naira ní tó ná kún bí fàájì. bí dẹ̀ ń pa àwọn èèyàn. a máa fi ṣàánú ni tó bá bá ràn lọ́wọ́ àwọn ọ̀la máa ń fún àwọn ni. orí ẹ̀ bí orí ẹja rọ̀. dídẹ̀. ọ̀gbẹ́ni. ẹ jọ̀ọ́ bí aago mélòó ni àwọn hired assassin yẹn wá mo mean àwọn agbanipa yẹn àti wípé kí ló dé tí ẹ fi sílẹ̀kùn fún wọn gan gbà tẹ́ rí pé ojú wọn ò ń ṣe ojú tẹ́ dá mọ̀. mo ṣe gbìyànjú ibi mo wà lálẹ́ àná wọn bá ti gbàlẹ́kùn mo bá sílẹ̀kùn títí tí n sì ṣe náà tó lúwẹ̀ mọ́lẹ̀ bí ẹni pé mọ́ lú ẹ̀wù òkùnrin fi dèmí nì àwọn olóṣèlú mo pè wọ́n ọ̀gá ló sọ pé àwọn kan ń bọ̀ àbígbà tí wọ́n wọlé ni mo kàn déédéé rí i pé mo gbọ́rọ̀ òbọ̀n. ìró òbọ̀n but kí ló dé tẹ̀yìn ṣe sílẹ̀kùn fún wọn ìgbà tẹ̀yìn ti rí pójú tẹ mọ̀ kọ́dẹ́ ní ó yẹ kẹ́ ẹ pé ọ̀gá kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn àti pé ṣe é rí i pé. ṣé pé kí ni ọ̀gá ló sọ pé àwọn ń respect àwọn èèyàn yìí pé wọ́n bọ̀ wá bá wọn ṣe meeting ni o. àwọn yìí ò lè mí rò èmi bá yìí sílẹ̀kùn wọn. Yeah, it's true for now. But after take our picture, oh, there's no problem. You can take it. Any man need láti bá a dé station. Okay, gentleman, try to cooperate. Láti fi tọ̀mọ́lẹ̀ sáwọn kankan ni ẹ máa bá a dé station. èmi wà nínú yẹn pé kí wọ́n á pọ̀ káàmì àbí bò ní ẹ̀ẹ́dùn kó mọ́ mú gàrí sólú ẹ̀ lọ. ọlọ́run ṣàánú. Àjọkẹ́, my beautiful wife, my oriente sandodo friend, má bínú. Wèrè làwọn Ṣẹ́gun àti Yomi, àwọn ló bà mí jẹ́. Wọ́n lọ fún mi ní mixture. I don't take mixture. Wọ́n fún mi ní mixture dé. Gòkè, o tún lọ mu ọtí again? What is your problem? What time tó ń wọlé bọ̀? This is to one. Why not put any responsible man, right? You're not responsible. Our guys, Jọ mi ò ráyà ròyìn. Anyway, kó tó kó bá èmi, máa fi ẹjọ́ ẹ̀sùn àwọn tó ní ẹ ṣùgbọ́n. Má bínú. Please. Àjọkẹ́ ìyàwó ìwà bá mi bọ́ bàtà What this shoe for me? Oh, dẹ̀ wá bá mi bọ́ bàtà yìí náà. Ṣàṣàyè. Bẹ́ẹ̀ làwọn ẹni tó wà lẹ́yìn mi ń tẹ̀lé náà. Kí ló lè ṣẹlẹ̀? Mo sọ fún pé mi lè sùn sọ́dọ̀ yín tó bá dalẹ̀ mo máa ń nílò láti lọlé. Kí ló dé tó ń ṣe báyìí náà? Ó kì í ṣọmọ kékeré. Mo sọ fún pé mi lè sùn. Ọ̀rẹ́. Hello ọ̀rẹ́. Hello ọ̀rẹ́. Yà. Ó tún kọ́kọ́ tẹ̀lé mi lẹ́yìn ni. kò mọ̀ pé eré tájà fogún ọdún sá fàájì ní fẹ́ ṣe. Ọmọ yìí pé bí ajá fogún ọdún láyé. ẹ̀rọ ọ̀gbìn tó ṣú ọ̀dún. Níbo? Níbi ọ̀nà bank road yẹn.
yá ọ̀nà ọmọ ọ̀pásùkò òṣèlú làwọn à ń sìnkú sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ wọ́n kàn ń gbé ìdí tẹ̀lé mi wọ́n kàn ń tẹ̀lé mi wọ́n ń tẹ̀lé mi wọ́n ń tẹ̀lé mi níjà wọ́n ṣe ń tẹ̀lé mi o. ọmọ ìwé dàrẹ́ o ò ń bẹ́ bí ọ̀pọ̀. jẹ́ kó máa sábà bóyá tó bá lè ṣe wàhálà tiẹ̀. ok ṣé kí n dẹ̀ arrange fáwọn ọlọ́pàá. ẹ ṣe pé kó bá mi pọ̀ ọlọ́pàá. no ṣe sùúrù náà. má tra ok. má tẹ̀lé ogun fún mi àti nílò láti máa lọ cross ìwà ìjọba stand cross. ok yeah. ọ̀rẹ́ èmi ni mò ń ṣàárọ̀. ó ti máa ń bẹ̀rù jù. mo ṣe yà ní ìyànà kan tó wà lókè bank road lọ́hùn yẹn ọkàn lọ straight ní tiwọn ni. àwọn làwọn kan ń tẹ̀lé ẹ ló tí wọ́n ti tún yà àwọn ilé yẹn gbà bíi tí wọ́n lọ nìyẹn. èmi dà wo ìfura lóògùn agbájáre ẹ gbọ́dọ̀ máa fura tó ti yẹ ó ṣe gan. ok take care. wọ́n pé ẹ̀rọ ilé ayé ilé gbọ́dọ̀ wà very careful kó máa fura gan ni sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. báwo wà ní nǹkan tá à ń sọ báyìí. mi ò lè sọ náà ni. ok mọ nǹkan tó fẹ́ kí wọ́n á lọ drop wa. ok. Get out! Get out! Sorry! Get out! Get out! Kúrẹ́ síbẹ̀! Tí o máa wá ní, àwa ni kú ń bọ́mọ rìn ọmọ òfura, àrùn ń bọ́mọ rìn ọmọ ọmọ. Àwọn máa ń farabalẹ̀ báyìí, àwọn máa ń ṣe gbogbo research wa ní tóní. Nítorí ẹ̀ ni àwọn plans àwọn ṣe máa ń fẹ́ èèwọ̀. Ṣòro pé ó lè lọ ni, ó lọ tì lájà. Honourable, orúkọ smart, wọ́n wà wá lọ tún wà wá lọ ìsàlẹ̀. Ṣùgbọ́n ó wá rí pé ọgbọ́njọgbọ́n lọ. I have a good news for you. Wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. Ẹ má ṣe yẹn, ẹ wò bí mo ṣe wà yìí, agbowórin ni mi ò ṣe ẹgbẹ́ alówó ńlé. Ẹ̀yin bùtù iye tẹ́ ẹ bá fẹ́ ẹ kàn yọ iye tó bá wùn yín bẹ́ẹ̀. Ẹ bá jẹ́ kú yálàpẹ́ kéré. Ṣé rí iye kíye tó bá sọ fún yín máa sọ times 3 ẹ̀ fún yín. Owó wà lẹ́yìn bùtù. Mi ò ṣe yẹn. Lẹ́nu sọ̀n. Aláì, ẹ má ṣe. A ti wà ní scene tí event ìṣẹ̀lẹ̀ sir. Ọ̀nà road bank náà ni ọ̀nà road bank ni. No problem sir, no problem sir. All right sir, all right sir. Officer, plate number Gucci. Are we taking note of this? Sean, So sad. You call the ambulance. Okay, ma. Call the body. Have you checked everything? Yeah, we have. Why is you alone now? He's still on the spot. Officer. Mr. Majakobo Johnson. Sir. Ó ti tó bí ọdún mélòó báyìí tẹ́ tí ń bá olóògbé ṣiṣẹ́? Ó ti tó bí ọdún 5 sá. Ọdún 5? Bẹ́ẹ̀ ni sá. Ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ níbo lẹ wà tí ẹ ò fi wá olóògbé jáde ńjọ́ náà? Mo wà ní ilé mi sá. Nílé yín? Bẹ́ẹ̀ ni. Torí kí ni? Nígbà míì tí olóògbé bá fẹ́ lọ sọ́wọ́n ibì kankan, wọ́n máa ń fẹ́ wọ ara wọn, wọ́n máa ní kí n má wọ àwọn. Ìjọ́ yẹn wọ́n ní kí n má wọ̀ wọ́n lèmi fi wà ní ilé, lèmi fi bá wọn jáde sá.
Can't you talk? Sọ̀rọ̀ Johnson. Tí wọ́n fẹ́ lọ sí ọ̀dọ̀ wọn ọ̀rẹ́bìnrin wọn, wọn kì í fẹ́ kí n tẹ̀lé àwọn, wọ́n máa fẹ́ lọ ni. Ẹ wò mi ò mọ̀ wọ́n máa ń dá lọ ni. Yé! Mo gbé ọ̀gá ọlọ́pàá. Ìgbà tó kọ́ mi wọ́n láyé, mi ò gbóòórùn ìpè ọlọ́rẹ̀bìnrin. Kódà sọ fún mi kọ́kọ́ mi lọ́rẹ̀bìnrin, ọkọ mi wá kúta lánú mi, wá lọ́rẹ̀bìnrin. Ọlọ́pàá bá mi mú ọlọ́pàá. Dájúdájú wà tọ̀rẹ̀bìnrin yẹn lọ́jọ́ tí mo gbọ́ ọkọ mi. Ọ̀gá ló ń lájẹ̀ kí madam mọ̀ o. Ẹni sùúrù. Ẹ bá mi mú dáadáa. Ẹni sùúrù. Ẹ bá mi mú dáadáa. Ẹ mú dáadáa. Ẹ bá mú dáadáa. Aláàánú mi ni. Ẹni sùúrù madam. Ayé mi ló gbà. Ẹ mú dáadáa. Madam, ẹni sùúrù. Ọ̀gá bá débi ọ̀gá máa kàn. Ṣé ẹ mọ̀ pé police station lẹ́wà? So duty tiwa ni àdèmà fáìn solution lórí issue tó ṣẹlẹ̀ ṣẹ́ ti gbọ́. So ayọ̀ ọ̀dà yín ṣe máa lọ. Tàbá nídìí a máa pè é fún further information ṣẹ́ ti gbọ́. Ṣé máa lọ. Officer, take him back. Ọ̀gá onímọ̀ sọ pé ọ̀gbẹ́ni ọ̀yá ń dé. Ẹ mú dáadáa. Ọlọ́pàá kọ́ mi ẹ mú dáadáa. Baby, má bínú. Jọ̀wọ́ má bínú. Oh, okay, please. Yes, I má bínú. Tó bá ṣe kí má bínú, ó jẹ́ kí inú bí mi sí ni. Jọ̀lọ́, ṣé ti bá rí kọ́nẹ̀ ní àárọ̀ ẹ̀? Ṣé kí lọ bá ọkọ ẹ̀jọ̀ ẹ̀ má bínú àná ni? How could you? Torí pé o ti mu ọtí yó lánàá, o ti ẹ̀wá já géètì ẹ̀ mọ̀. O wá lọ sí géètì oní géètì. Lò wá hàn ní 11:45 midnight. O ti ẹ̀rọ tọmọbìnrin tábí ni. What kind of example ló lè fún? Ṣá má bínú sí mi, má bínú sí mi. Come to think of it, what if pé ní àárọ̀ yìí wọ́n wá sọ fún wa pé wọ́n wá rob nílé ọkọ lẹ̀ mọ́júmọ́ èyí? Ṣé o mọ̀ pé ìwọ ni first suspect wọn ni? Suspect ni ẹ̀ náà. O dẹ̀ rí yẹn sọ o, pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńlùú yìí tí wọ́n ń pa gbogbo àwọn important personality, ta ló mọ̀ bóyá colonel ní next target wọn? Má ṣàbẹ̀nu mo fuck up mo mọ̀. Jọ́pọ̀ fọlọ́n bàbá ẹ̀ gòkè. Lóòótọ́ mo nífẹ̀ẹ́, but my career too is at stake. Ètò wo ló máa gbọ́ pé ọkọ èmi agbófinró lórí ìbèbè òfin? Please. Má bínú. Please stop this. Ṣá má bínú sí mi. Torí bá bínú yìí, wọ́n má ṣe mọ́. Daddy, good morning, sir. How are you? Fine, sir. Báwo ló dé? Oh, Daddy, I've been home since last night. Tí mo bá ń sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ in school. Àlejò ńlá ni mo gbà yìí o. Ó dẹ̀ pè mí pé mo lálejò. Ká lálejò? Tí n bá mu tí mi mu senses mi mọ̀ náà. I drink but mo mọ nǹkan tí mi ń ṣe. Àbúrò ẹ̀ lálejò náà. Àbúrò mi? Yóò rò lánàá náà kí la máa fi ṣàánú lálejò ẹ̀. Daddy, èmi lálejò, èmi ò kí ń ṣàlejò. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn cortis náà ń jà ní school. Òun ló jẹ́ kí èmi wá sílé. Mo dẹ̀ rí pé ó pè mí kí n wá sílé ju pé kí n máa rìn káàkiri àdúgbò lọ. Mo rò pé ọkọ lọ wà ní ṣé o tún lọ school ni? Ṣé o ń lọ school ni? Ọ̀rọ̀ school lálẹ́ àná. Ìwọ ni àbábúrò ìyá ẹ̀. Bàbá ìyá ẹ̀ ni. Jọ, àbúrò ìyá ẹ̀ wo ni? Ká lálejò? Tí n bá mu tí mi mu senses mi mọ̀ náà. I drink but mo mọ nǹkan tí mi ń ṣe. Àbúrò ẹ̀ lálejò náà. Àbúrò mi? Yóò rò lánàá náà kí la máa fi ṣàánú lálejò ẹ̀. Oh, Daddy, ṣẹ́ẹ̀ṣì tún mú ọtí ni mo fi pé ti stop náà. Ká láwọn ọ̀rẹ́ mi tẹ̀lé mi, ṣé mo ṣe máa rí tẹ́ máa sọ àwọn nǹkan míì lélẹ́yìn ni. Mi ò ń ṣàlejò náà, ọmọ yín ni mí. Ẹ wo àwọn cortis in jan school ni mo ṣe wá sílé, mi ìdẹ́lé máa rìn kiri. Ìgbà tí ṣe pé yín ò nílé, torí ẹ̀ mo ṣe ní kí n máa bọ̀ kí n wá fara mọ́ yín nílé. Sad. Very sad. Kò lórúkọ méjì tó ń jẹ́ sad ni. Ṣé ìwọ náà ti wá rí nsìn? Kò sí àtọ̀ nínú ọ̀mùtí àti wèrè. My dear, in all, jọ̀wọ́ ṣá má bínú sí mi.
wọ́n wà lọ́wọ́ kágbà ọlọ́tì àti kan náà ló wà. ó wá tún ní nǹkan tí ìyàwó rẹ̀ wá sọ tó ní wèrè gan ó bẹ́tà ọ̀hún ti ìyẹn ní ọgbà. òótọ́ ni ìyàwó rẹ̀ wá sọ wèrè àti ọ̀hún tí wọ́n dọ́gba ṣé orí wèrè tí wèrè bá ń lọ tó bá rí mọ́tò ayé àfọmọ́tò tí wèrè bá ń rìn tó bá rí gọ́tà àfọgọ́tà ṣùgbọ́n ọ̀hún tí kọ̀wọ́ máa lọ gbúgbú náà ni tó bá rí gọ́tà kò lè lọ tó bá rí mọ́tò kò lè sá. ó bẹ́tà kí gbogbo wa ká mu tí yóò bá ń gbogbo akúntì wèrè. ìlú ò lè bẹ́ẹ̀ di wèrè. èyí tí mo dánwò lánàá mo dorí tíátà níwájú ìyàwó àtọmọ má tún jẹ́ ká mú túyú lára yẹn. bá gbé ẹ̀yìn ọ̀hún tí màá ṣe rí mi. ẹ̀yìn ọ̀hún tí kí ni wọ́n. ọmọ mi lè ní. ikú ń bọ́ ọmọ rí ọmọ òfurà àrùn kẹ̀ ń bọ́ ọmọ rí ọmọ ọmọ torí ẹ̀ làwa kì í ṣe mọ́mú lọ́mú a máa ń ṣe homework wa perfectly. ẹ̀rọ bíbélì sọ̀rọ̀ kan you're a Christian, right? Do you go to church? Answer me! You are a Christian! Máa lọ church. Ó máa lọ church. Àmọ́ ó máa lọ church. Bíbélì yẹn sọ̀rọ̀ kan. Ó ní ẹni tó bá pa ní nípasẹ̀ idà. Kí ni Bíbélì la máa ṣe fún náà? Ó sọ pé idà náà náà máa fi pẹ̀ nítọ̀. Àmọ́ èmi ò pààyàn rí. Dákẹ́nu ẹ! Ó ìwọ rò bẹ́ẹ̀ ni. Ìwọ mọ̀ pé ojú àṣà ò tó lé ò tó kọ gbogbo ìwà burúkú tí ọba wù la bẹ́ẹ̀rù lé kedere ní lójú Olódùmarè. It's a payback time. ẹjọ́ kí ni mo ṣe kó má jẹ́ pé èmi kọ́ lẹ́ni tẹ́ ń wá. Honorable ìwọ lẹni tí à ń wá. Èmi. Yeah. Etí ẹ wá. Tó bá wá dọ̀rùn bá mi kí ìyá mi Àṣàkẹ́ ọmọ ọlọ́fàmọ́jọ Ọlálọ́mí ọmọ Abíṣujókọ ìjàkadì kátàkìtì lóòrò tọ̀fà. Káwọn ní hàn tí mò ń gbọ́ wọn ọjọ́ ti ọ̀gá sẹ́wọ̀n pé. ẹ gbẹgbẹnu sọ ọjà bẹ́ẹ̀ ṣí gate. Yes ma èmi ọmọ pọ́n ti ṣe. Oh God open the gate. Oh son ma. dáhùn àbí ṣé kí wọ́n ṣe fúnra mi ni. ẹ mọ̀ sí fúnra yín mọ̀. Esma ọ̀gá kọ́ dádì àwọn Máyọ̀wá àwọn ni wọ́n fi hàn pariwo èmi máa mọ tí mọ́mí Máyọ̀wá ń ṣe ọmọ wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọn ó lè kejú. Yes ma. ẹ wo mò ń wọnú ilé lọ́sìn ẹ jókòó sí ẹgbẹ́ gate tí ọkọ mi bá ti dé kẹ́ ẹ ṣí gate fún ni jẹ́ ká máa ṣorí burúkú òṣìkiri inú compound. Yes ma. Lóòdì lọ sí gate fọkọ mi. Bẹ́ẹ̀ni sí gate. Kí ló dé tí wọn ò gbọ́kọ̀ wálé? Ẹ sà ṣọ́nsà kí ló ṣẹlẹ̀? Ẹ gbé mọ́tò wálé ni. Ẹ lọ sí gate. Ẹ bá ẹ bọ̀ ti gbọ́. Ẹ káàsán sá. Abọ́sẹ̀dé. Sá. Mo súnmọ́ la. Sorry ma.
ẹ káàsán máa. Sorry ma. ẹ má bínú máa. ọmọ bọ́dà mi ni òun mà wọ́n kú ní nǹkan bíi 2, 3 years 4, 5, 6, 7 years ago. ẹ pẹ̀lẹ́ tí ń jà rẹ̀. ẹ gbò gẹ́ mo ṣe sọ mo wọlé lọ. ẹ jókòó síbẹ̀ yẹn tó pé mo ń retí ọkọ mi ní kíákíá kí kẹ́ jókòó kẹ́ máa sọ òṣì ọ̀rọ̀ kẹ́ máa rojọ́ kẹ́ máa rántí kọ̀ọ̀kan mọ́. son ma ẹ ṣe mà. kí ló ṣe àwọn pàtẹ́wọ́ sọ́gá mi kí ló dé. ọ̀gá dáadáa nu bóde ojú rẹ ti wá yàtọ̀. ẹ wo efi mi lè jèrè kí ló dé náà. adé ni kí ló ṣẹlẹ̀. bó ṣe ròyìn ìyàwó ọ̀gá yín gẹ́lẹ́ báyìí ni mo bá. mi ò rí irú eléyìí rí. olórí ẹbí. yàtọ̀ sí wa ní nursery school jọ́sí. bó o ní kẹ́. ẹjọ ta ló béèrè nǹkan àlejò lọ ìmútọ́ mímí ní kẹ́ má ṣe mí lálejò pé mi ìfàlejò. mo sì ẹ́ lálejò omi lásán lè fẹ́ fún. mi ò mú mi. ọ̀rọ̀ rẹ yé mi nítorí ọ̀sẹ̀ bí ọ̀tọ̀ wo òun rè. èmi bọ̀dá mi tó jẹ́ bàbá tó bí ọlọ́mọ wọn dá sí mi gidi ni èmi wàá sóògùn sí ọ gbóná wo nǹkan wo. ó yá ẹgbẹ́ wa ẹsẹ̀ sì gbé wa náà. ó dà bẹ́ẹ̀. yóò yẹ ọ. ẹ dúró ná olórí ẹbí kí ló dé ná ṣọ̀rọ̀ èèyàn níṣẹ́ níbí báyìí ni a dẹ̀ ti sọ fún yín ní kẹ́ máa bọ̀ nílé ẹ ṣàrán rí mọ́ bí báyìí kí ló tí àwọ̀ ọ̀gá yín ṣe bẹ́ẹ̀ yẹn sí i kò ní bàbá ni àbọ̀mọ́ kékeré ló ń pè yín torí ẹ wá ń ṣiṣẹ́ gate man ẹ wo bí kú sílé is better than kú sí títì o kẹ́ẹ̀tì ẹ̀ kú síbi tá a ti máa rí yín ni kí ló dé tó bá gbẹ̀mí yín kọ́ àbí irú iṣẹ́ òṣìwò lẹ̀ ń ṣe. mo sùn bó lọ ti ń sọ̀rọ̀ báyìí ṣé wọ́n mọ̀ wípé àwọn ilé tí wọ́n wà ń bí pẹ̀lú gbogbo tí wọ́n ń ṣe fún mi o exercise ni wọ́n ń pè exercise bí ẹ bá sì ti exercise òun ni ẹ ti máa sòkú mi ẹ ti sọ pé ẹ ṣe jọ́ mẹ́jọ bàbá yín o ẹ ṣe 40 days ẹ ṣe ọdún kan mo gbọ́dọ̀ ti kú tipẹ́ níjọ́ òun wọ fúnra rẹ ti wálé gbẹ̀yìn ọjàjà wálé nísìnyí wá bẹ̀rẹ̀ sí pariwo pé èèyàn kan pariwo mọ́ mi ní sọ́wọ́ ọmọ pariwo tí wọ́n pa mọ́ mi ní ìyún òun lèmi fi ń sán gidi. abájọ tí mo ṣe pè yín tí mo ní kẹ́ júwe ọ̀nà fún mi kẹ́ júwe ọ̀nà jàtìjàtì fún mi ọpẹ́lọpẹ́ pé àwọn èèyàn mi ṣàǹbẹ̀rẹ̀ ilé ọlọ́pàá wọ́n ní mo ti fi ibẹ̀ sílẹ̀ sẹ́yìn ẹ̀yin gan pàápàá ládùúgbò ọlọ́run mo rúwà tẹ̀ ń wù ẹ popular jù kí n tó béèrè lọ́wọ́ èèyàn mẹ́ta pélé ọlọ́pàá bàbá gate man tó wà ń bẹ̀ lọ mò ń wá lọ. wọ́n ti ẹ̀ gbìyànjú bàbá ti sọ fún wọn pé ilé ọlọ́pàá tí bàbá Paris ń sọ géètì wọn gbogbo èèyàn lọ́mọ mi. bàbá Paris lẹ tún jẹ́ ń bí. bẹ́ẹ̀ni. ó dà olórí ẹbí èyí tí mo bá wá yàtọ̀ sí gbogbo ìtẹ́ sọ yẹn o wàhálà ti wà o. wàhálà bíbó. ṣe mọ̀ pé ńgbà tá a ṣe mítìn gbẹ̀yìn tó ti wá mákìlé tí wọ́n ní títì jẹ́lé wa a rò pé wọ́n ṣì ń bá wa ṣeré ni wọ́n ṣeré mọ́ wọn wá sọ fún wa wípé wọ́n fún wa di ọ̀túnla pé ó máa bẹ̀rẹ̀ sí ní wo kóníkálukú kó ẹrù ẹ̀ ohun tó tiẹ̀ wá mẹ́mìí wá yín wá òun ni pé kí wọ́n bá wa lọ sọ́dọ̀ wọn tẹ́ ẹ mọ̀ àwọn tó yẹ kẹ́ ẹ rí kó má bàa wó bẹ̀ yẹn o ṣé ẹ mọ̀ pé léyìn kan ṣo yìí náà nílé tó kù fún wa ibẹ̀ la ti ń ṣe mítìn ẹbí tó bá dẹ̀ ti fi wó ibẹ̀ yẹn kò síbi tá ti máa ṣe mítìn mọ̀lẹ́bí mọ́ o ṣé àwọn máa lọ gba họ́ọ̀lù ni àbá máa lọ gba skul. sórí bá a ti ń ṣe mítìn léwu tẹ́lẹ̀ ọ̀nà ọ̀dà họ́ọ̀lù tàbí sùkúù òun ló pè wá wọ́n ń pe kíní kan ní conference hall ibi tí wọ́n ti mọ̀ ṣe mítìn gangan nu bá a bá fẹ́ ṣe mítìn ẹbí wa họ́ọ̀lù ló pè tàbí sùkúù bó láti mọ̀ ṣe mítìn lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wá rí yùn ọ̀tọ̀ ṣé wá rí inú mi wá dùn fún information tó fún mi hùn ṣé wò mọ̀ wípé nígbà tíjọba ti máàkì lé wa lọ́jọ́ sí pé títí jẹun inú mi dùn mo wá wọn pé ó yẹ kí wọ́n ti wá wọlé bàbá wa ó yẹ kí wọ́n ti wá wọlé bàbá wa kí ló ń ṣe ìjọba àmọ́ nígbà tíjọba ti wá ṣe tán ní sí pé wọ́n ti fún yín 3 days ẹ tètè kẹrù yín bọ́ta o sọ fún yẹléwé kí wọ́n má dúró kí wọ́n kẹrù wọn wọ́n lè padà sábúlé kí wọ́n lè bá àwọn ọmọ wọn pé ìjọba ti fẹ́ wọlé wa o bí wọ́n bá dúró búdòsà kàn mójú anybody yóò wo wọn mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹjọ olórí ẹbí ẹjọ ọ̀rọ̀ tí mo fẹ́ bí yín kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ni o ẹjọ tó bá wo ibẹ̀ yẹn ń sìn àwọn ọmọ yín tó wà ní Paris torí pé ńgbà tẹ́ ń bọ̀ lẹ́yìn náà sanwó wa ni ọmọ yín tó wà ní Paris tó bá wá dé tó bá ti wá béèrè pé dáàdi o ibo ni ilé àwọn mọ̀lẹ́bí yín ẹjọ́ bó lè fẹ́ tọ́ka sí fún wọn. ara pé mo sanwó wálé láti Paris ń ara ṣe ẹwọ́ bọ̀dá mi tó jẹ́ bàbá tó bí ọlọ́mọ ogun wọn fi fà mí wálé n tí mi ṣe mú nǹkan kan wálé nù kó wá fi yún lẹ̀ so wá rí n tí mo wá gbọ́ wọ́n ní pé ilé wa gangan nínú plan wọ́n ní stadium ní ó yẹ kó wà ń bẹ̀. ìtò dùn mọ́ mi lójú nù. sórí bí àwọn ọmọ yìí bá ti ń wálé báyìí nígbà tí ìjọba bá ti kọ́ stadium sí ibi ilé wa o báwọn ọmọ yìí bá ti wálé níjọ́ máa ń
family house wà ẹ mọ̀ náà sí stadium pé family house wà nù so wàá rí tó ti wá ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ èmi ò rọ̀ọ́rẹ́ mi tí àjọlọ léèwé tó jẹ́ gọ́fúnà ní ìsìn pé dákun jọ̀ọ́ táwọn ọmọ wa bá fẹ́ wo bọ́ọ̀lù ẹ dákun ẹ mọ́ gbowó tíkẹ́ẹ̀tì mọ́ ọ̀tàn ṣèfì ní ọ̀tàn bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ kí ni kí n wá sọ fún àwọn ẹbí tó rán mi wá báyìí. máa kí ni. ẹ wá olórí ẹbí kò máa tún sẹ́ni tó ń pè yín àbí irú kí ni gbogbo eléyìí báyìí. ọgbọ́n pé yẹn pè mí nísì. èèyàn kọ́kọ́ ò pè yín. wọn mọ ajẹpọ ti mọra nù sórí ìyàwó ọgá ọlọ́pàá yẹn wọ́n lè pè yàn pa. èmi gan máa ń rẹ́dí rẹ ni. nígbà míì gan látòjú oorun ní ti pariwo yes ma wọn náà wọn ò pè mí ọ ti mọ́ra. ẹ ṣáà máa bọ̀ lélẹ̀ mi mọ́ wọn. ohun tí mo fẹ́ sọ fún wọn gangan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ni kí n sọ fún wọn. gbogbo ohun tó gbọ́ lẹ́nu mi bí ni kò rè sọ fún wọn. Monster! What's up, sir? Àti wàtàlá, sir. Okay, sir. Ashes color, sir. Jeep, okay. Àwọn mẹ́ta, ọkùnrin mẹ́ta bí. Okay, sir. Sure, sir. Okay. Okay, sir. Officers. Yes, sir. Wàtàlá, wọ́n ní jeep kan bọ̀ nsìn. Ashes color, wọ́n lọ́kùnrin mẹ́ta ló wà ńbẹ̀. Order from above and then láti arrest wọn. Okay, sir. Ẹ gbọ́ nǹkan tí mo sọ fún yín. All right, sir. Kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló tẹ̀ embarrass wa. Bẹ̀lẹ̀ tí ń bọ̀. Ilé mi ló ti ń bọ̀. Ilé ọ̀rẹ́ wa la ti ń bọ̀. Ilé ọ̀rẹ́ yín lẹ ti ń bọ̀. Níbo ló ń gbé? Balógun street la ti ń bọ̀. Ọ̀gá àwọn ọkùnrin là ń expect obìnrin làwọn lè. Get out! Oh, sorry, sir. What is wrong with you? You get out here! Idiot of you! Monster! Àti rí mọ́tò yẹn sir. Exactly, but sir, àwọn obìnrin ni ó wà nínú mọ́tò yẹn sir. Àwọn obìnrin ni mẹ́ta náà dẹ̀ làwọn náà sir. Sorry sir! Sorry sir, sorry sir! Sorry sir, sorry! I'm sorry sir! Okay sir, okay. Sorry sir! Okay sir. Okay sir, I will do it perfectly sir. Sorry sir. Okay sir. Okay sir. Okay. Ṣé a feel láti máa lọ? Ẹ̀yin babe, we are sorry. Sorry for yourself. Kí ló dé? Mà àwọn tẹ́ ń wá tẹ́lẹ̀ ni. Ẹ má bínú. Ṣé bá kọ́ fẹ́ tọrọ wọn bá torú lọ́wọ́ wa? Ẹ dẹ̀ embarrass wa. Kí ló pa ọkọ̀ sí? We sorry, sorry. You can go. Don't worry, madam. Don't worry. Wá, kí lẹ̀ ń sọ? Kí lẹ̀ ń sọ? Kí lẹ̀ ń ṣẹlẹ̀? Discussion for what? Lórí iṣẹ́? Officer. Sir. Any other report lórí CCTV record yìí? There is no other report, sir. But all our people yẹn wọ̀n sí náà tó ń lọ sí hotel yẹn, sir. Okay. Yes, Miss Sandra Williams. Yes, sir. Can you recognize your husband? Yes, sir. Ọkọ mi nìyẹn, sir. Thank you very much. ASP Sandra Williams. Yes, sir.
Thank you. Irú àsìkò yìí ni àwọn ọlọ́pàá tó ní akíkanjú tó fẹ́ ṣiṣẹ́ tó fẹ́ràn orílẹ̀-èdè ẹ̀ dénúdénú and beside ṣé o ṣe rántí oath of allegiance ẹ̀ sí Police Service Commission and Federal Republic of Nigeria? Yes, sir. Now the ball is your court. Start the investigation. Gbogbo kìtò gbogbo àwọn tó wọlé wọ́n ti sùn tẹ́lẹ̀. Akọ àtẹ̀kílà ọmọkùnrin náà. Complete ẹ̀ fún mi. Ta ni mọ̀ wípé àjẹ́ tó ké lánàá ló pa ọmọ tó kú lé. The ball is in your court once again. Yes, sir. Gòkè. Ibo ló wà? Gáàsì owó ribiribi mo fi rà ẹ mọ iye tí mo invest ní ẹ manage dáadáa náà ẹ maintain ẹ wù wọn ga ẹ jọ. mo ti sọ fún gbà tí ọmọ tó ń ṣe kínní tàmá tí ń fún gbogbo kòkòrò tó ń sọ mo ti ṣàlàyé bí ó ti jẹ fún pé kóun tiẹ̀ fún wa ní kínní kẹ́míkà. Tani ọ̀gá ẹ káàbọ̀. Kí ló ṣẹlẹ̀? Ibo lo ti ń bọ̀ my dear? Mr. Olagoke Adisa Williams, you're under arrest. Surprise of the century. Arrest your husband. Kí ló ṣẹlẹ̀? Anything you say here will be used against you in the court of law. Eh? Officer, arrested. Sir, respect, sir. Sir, complete, sir. Sandra, arrest your husband? Baba, uncle lọ́wọ́ dà. Baba, ẹ wo. Sandra. Take it. Yes, ma'am. Adisa, if there's anybody that can help you right now, èmi ni. Mo fẹ́ kó sọ gbogbo nǹkan tó bá mọ̀ nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Jẹ́wọ́ fún mi. I want to hear the truth and nothing but the truth. Mo ṣẹ̀ṣẹ̀ gbà ní pé wàhálà wà. Ọlọ́run mi, má jẹ́ kó gun ayé borí mi. Adisa, stop the drama. Speak. Sandra, Àjọkẹ́, tí gbogbo ayé ò bá tiẹ̀ gbà mí gbọ́, ìwọ ìyàwó mi tó jẹ́ ní bí ọkàn mi, ó yẹ kó o lè gbà mí gbọ́. Mi ì ṣe. Officer. Yes, sir. Take him away. Sandra, come on, mi lọ. Àmọ́ mi fẹ́ kó fi ojú lásán wọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán. Ẹ pẹ̀lẹ́. Ẹ kúṣẹ́. Mo máa ń gbádùn
tún iṣẹ́ ilé ẹnìjọ́ mẹ́ta yìí. àdúgbò bẹ́ẹ̀ kí ni mo fẹ́ lọ bá yín rà. ẹ jókòó. ṣé síbi. ẹ pẹ̀lẹ́ àwọn fámìlì nǹkan. wọ́n mi. kí ni kí n ṣe lálejò. èmi mọ ni. ẹ nà. bàbá Paris. ẹ mo mọ̀ pé yín ni ṣé o burú tí n bá ṣe yín lálejò ni. ọkọ ọtọ ni kò burú kò burú. kí lẹ fẹ́ mu. ẹ̀gá juice. bẹ́ẹ̀ ni. mo láì bẹ̀ ṣe pé yẹn ẹ tún pè lẹ́ẹ̀kan sí. juice. kí ló ń ṣẹlẹ̀ sí mọ́dàmú ẹni jọ mẹ́ta ọ̀n náà sì sí mi ju o kọ́ mọ̀ lọ jẹ́ pé wọ́n fẹ́ lé mi o kọ́ mọ̀ lọ jẹ́ pé júùsì tó lúwo mu láti rí o ṣé èsì pé wọ́n fẹ́ sáà kìlú bẹ̀ báyà bí lẹ́dà mi sàmì ni. a ní ẹ jókòó. ẹ ń fẹ́ pé a. ẹ máa gbé fún yín ẹ jókòó. ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. ẹ ò dà. ẹ gbé. ẹ ṣe máa. ẹ pẹ̀lẹ́ ẹ má jẹ́ ó dànù. òdìdí ọ̀gá ọlọ́pàá kí wọ́n mọ̀ gbé dírínkì fẹ́mi n ò lè sùn sẹ́ẹ̀lì o ọ̀gá. ṣé ó tutù. ó tutù dáadáa bẹ́ẹ̀. baba Paris ó mà láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. yé relax. àwọn àgbà máa ń sọ wípé bọ́mọdé bá láṣọ bí àgbà kò pọ́síbù kó lákìsà bí àgbà. ẹ ò tọ́ ni àkìsà táwọn àgbà ní mọ́ ń pọ̀ ju tọmọdé lọ bẹ́ẹ̀. mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé lóòótọ́ láyé wà ni. wọ́n mi wá ayé ń bẹ èèyàn wà. ayé tó fún un mo gbé di o épa wọ́n mi ayé ń bẹ o. ẹ wo èmi tẹ̀ ń wo yìí ẹ rò pé dídùn náà mi mo fi kún Paris. tí kí n wá mọ jókòó kí wọ́n mọ ṣe iṣẹ́ tí mo ṣe ń bí yìí ni. mo mọ ṣọ́ọ̀bù mo sí ní Paris. mo kàn sọ́ra sunú ṣọ́ọ̀bù fẹ́ẹ́rẹ́fẹ́ báyìí mo gbé gbogbo ohun tí mo sùn gbọ́ kò wọ 3 minutes. mo kàn rí great grandpa wa ni bí wọ́n ti wá bá mi nu ní ṣọ́ọ̀bù pé wọ́n mọ̀ yìí ẹ wá lọlé kẹ́rẹ́ ṣe sàárà fún mi. mo ní wọ́n mọ̀ yìí náà bá náà ní great grandpa mi. mo ní bàbá lè handsome báyìí wọn mọ ọya ilé kókó ń ta gbé mo sáré gbọn pálí ni next available flight báyìí òun mo bá dé ilé lẹ́yìn ọdún 3 sí 4 kí n tó mọ̀ pé wọ́n fògùn pàmì wálé ni o pálí mi bàjẹ́ wọn lè táàfù lọ sí Ghana lásán mọ́. mọ́mí ẹ wo ayé ń bẹ o kò sí tí mo lè ṣe o. ẹ gbọ́ bí wọ́n ti mọ̀ wí ni wọ́n ní ayé iye ni kédèrè ọmọ yé ni òsìkè èèyàn pọ̀ lọ ṣùà abanijẹ́ èèyàn pọ̀ lọ ṣùà àwọn tẹ́jọ́ ń jẹ tẹ́jọ́ mu tẹ́jọ́ ń fẹ́yìn báyìí wọ́n mọ̀ sóríṣiríṣi àwọn ọ̀wà. ayé ń bẹ o ayé ń bẹ o ayé ń bẹ o wọn ò ní fàyè hàn yín o wọn sì ní fi hàn mí náà o lágbá Ọlọ́run yá wa wọn bẹ bẹ́ẹ̀ bá ń gbọ́ ayé tó fún àwọn ìyá mi òṣùrò máa ní fi àápanimáwágùn olókìkí òru o ẹyẹ bàgẹ̀bàgẹ̀. àìdùnnà ẹ ṣàwórí ni. àwọn ṣàwò mọ́ mọ́ páyé ń bẹ. bàbá Paris wọ́n tún máa ń sọ wípé àwọn kan máa ń gbé àwọ̀ èèyàn wọ̀ ṣóòótọ́ ni. èèyàn kéré nù táwọn ìyá mi lè ṣe gbàwọ̀ èèyàn wọ̀ simple arithmetic ni eré wọ́n fi ń ta káìtì ṣeré kéré bẹ́ẹ̀mi àti yín ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n lè sọ pé ẹ tún ti wà lọ́fíìsì ẹ kọ̀máàdì pé kí wọ́n retí yàn mọ́lé ẹ tún ti wà ní sẹkítẹ́rìàtì lẹ́kọ̀ọ́ ẹ tún ṣe kinní kan pẹ̀lú gómìnà Ìbàdàn kò sí tí wọ́n lè sọ. màá di 5. 5 bò 5 kéré ẹ lè di 50. bẹ́ẹ̀ ni ẹ dákun mọ́ mi kò yé mi gangan kí ni ìdí tẹ́ fi ń béèrè question and answer yìí ẹ bẹ́ẹ̀ ti dàbò mi ọ̀pọ̀ ẹ fẹ́ ṣe exam agbẹ́dẹ̀gà ni àbí Yorùbá society. ẹ dúró náà ìrí tẹ rí ọkọ mi mo mọ̀ pé mo kọ mi dáadáa. irú èèyàn wo lẹ perceive ọkọ mi láti jẹ irú èèyàn wo lẹ rí ọkọ mi láti jẹ. èèyàn dáadáa náà ni wọn
àmọ́ real person tí wọ́n jẹ́ gangan ẹ̀yin náà mọ̀ pé inú mi ò gbà wọ́n lè sọ. no ẹ sọ tí n bá fẹ́ kẹ́ ẹ sọ mi ò ní máa béèrè lọ́wọ́ yín. ẹ jẹ́ ń dà pé báyìí ẹ jẹ́ ń sọ pé ọ̀gá jẹ́ onífàájì tààrà onífàájì gangan ẹ̀yin ẹ jẹ́ ká mú báwọn torí ẹnu mi ò gbà kémi wá sọ pé ọ̀gá mutí pé ọmùtí ni wọ́n irọ́ ẹ jẹ́ pé wọ́n ní onífàájì séètì bẹ́ẹ̀ ni torí pé bàbá jẹ́ pé ká sọ̀rọ̀ nípa pé èèyàn mu ọtí ọ̀gá gangan ni eégún núgò àwọn gangan ni wọ́n ń jẹ́ jìn ibi tí ọ̀gá bá palẹ̀ láró sí ẹ̀yin gan mọ̀ pé nǹkan tẹ̀lẹ̀ ní ọ̀gá ẹ rántí ọjọ́ tí wọ́n mu títí wọ́n ní wọ́n sùn sáàrin títì ẹ̀yin fúnra yín níjọ́ tẹ̀ ń wá wọn káàkiri inú tọ́lẹ̀tì kọlẹ̀ tí báwọn tí wọ́n ti sùn lọ sórí kínní ọmú ni wọ́n àwọn ọmú ni ọ̀gá ọmú lọ̀gá bí ọtí bá wọra tán bẹ́ẹ̀ bá ń gbọ́ eléré ni wa òbílẹ̀ bá ń sùn lọ fẹ́rẹ́rẹ́ o eléré ni wa òbílẹ̀ bá eléré lọ̀gá bílẹ̀ bá ń sùn lọ nídìí ọtí ọmú ni wọ́n àwọn ọmú ni ọ̀gá ọmú lọ̀gá àmọ́ jẹ́ ká pè wọ́n ní onífàájì straight bẹ́ẹ̀ ni. pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ sọ kalẹ̀ nípa ọkọ mi ṣé ọkọ mi lè pààyàn ni. ta ló sọ wẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ wẹ̀ fún yín kẹ́yìn ọgbà ọ̀gá lọ́gà tó jẹ́ pé ń jẹ́ tí wọ́n bọ́ta tí ayan ń kọjá lọ lásán ẹ wo bí wọ́n ti ń pariwo bíi bébì èmi máa mọ páyàn ọ̀gá tí ó lè páyàn ni ó wà páyàn mọ́mí ẹ̀yin náà kò kù ẹ̀dùnà àbí ọ̀rọ̀ pé wọ́n pààyàn lẹ́sìn ní kí wọ́n bá àrẹ́sì ọ̀gá yé wọ́n dáràn ẹ̀yin náà kò kù bóun ni wọ́n ti sọ̀rọ̀ òyìn fún yín tẹ́yin náà sì bìlífù irọ́ ńlá wọn pamọ́ ga o ẹ̀yin ti mọ wọn ti pẹ́ ìgbà tèmi jọ ìníyín mọ tó mọ àwọn báyìí tèmi fi mọ wọn bọ mo lè forí mi bẹ́ẹ̀ tì sí pọ́gà ò lè pààyàn ọ̀gá pààyàn mo lè pààyàn débi tí wọ́n pààyàn kò yẹ kẹ́yìn náà gbà mo bá ti kúrò ọ̀rọ̀ ẹ̀ fún yín ó yẹ kẹ́yìn ṣiṣẹ́ yín with intelligent ó yẹ kẹ́ fi ṣiṣẹ́. èmi nìkan kọ́ bàbá Paris èmi kọ́ ìjọba ló ṣẹ̀ ẹ́. iṣẹ́ ayé tààrà ni o ọ̀gá ẹ ti jókòó tẹ̀tẹ̀rẹ̀ jù ẹ ti jẹ́ kí wọ́n pọ̀lé sí yín lára just like that wọ́n gẹ̀ẹ́tì ọ̀gá kú ó dùn mí o ó dùn mí. ẹ jọ ṣe pẹ̀lú gbogbo àwọn oríkì tẹ̀ tí ń kí àwọn ayé látàárọ̀ mo rí i pé ó dàbẹ̀ ní ìjìnlẹ̀ kan àbí ẹ ní àwọn ẹ mọ̀ nípa àwọn ọ̀rọ̀ ayé kò ṣàyè ṣé ìrànlọ́wọ́ kan wà tí ẹ lè fi ràn mí lọ́wọ́ pẹ̀lú gbogbo situation tọkọ mi wà ń sìn. mo ti mọ tọrọ kan ẹyẹ mọ wọrí ṣíṣe kù bó bá jẹyún ilé ayé náà ni ṣe rí n ó pa ọ n ó là ọ ìtòkùn ló wà ṣe mọ tòkùn lábẹ́kúta ibẹ̀ ni àtẹni tó sọ pé òun ó ba yíyan jẹ ni mo fẹ́ bá tèèyàn jẹ́ o gbogbo tí ó rà gbogbo èlò tí ó rà tí ó fi bàjẹ́ bó bá dé tòkù yóò rí ẹni tó wá sọ pé mo fẹ́ tú ẹni ilé o bó bá dé tòkù yóò rí pẹ́ńsù àti rìsà ọ̀nbẹ́ tòkù bẹ́ẹ̀ ni ojú kan sí ni wọ́n ti ra méjèèjì sẹ́ẹ̀rí gbogbo àwọn tí wọ́n ṣe èèyàn fọ́gà wọ́n ò forí ara wọn gbé ní kò pẹ́ ní kíákíá. ẹ jọ bàbá Paris mo ní ìdìrànlọ́wọ́ yín ẹ ràn mí lọ́wọ́ ṣé mo lè tẹ̀lé yín lọ. ẹ mọ̀kúnlẹ̀ ewu ti tara mi wọ́n sọ. ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ ṣe gbọ́. Michael baba why you late now. Yes. wọ́n ọ̀pẹ́ ẹ mọ̀ kò sí pé síbi táwọn ọmọdé ń bẹ nǹkan ńlá ni. èmi kò jù bá ń lọ. aṣọ ògbọ́n nǹkan tí mo lọ ṣẹlẹ̀ ni omi lọ gbélé lọ́wọ́. omi abẹ́ gbófin ojú jaró lọ rí wọn. iṣẹ́ ńlá ni ọ̀gbàrá òjò tí ń fọhùn bí òlòlò. omi abẹ́ gbófin ojú jaró ọ̀gbàrá òjò tí ń fọhùn bí òlòlò. Michael ọ̀gá gbogbo tí ń bẹnu báíbù kò sí kankan nu ọpọlọ rẹ mọ́ rárá nígbà bàbá wa filẹ̀ lọ wá jókòó tí lọ ra kábù. tani òjò kò tí bó o láti rí léyìí sí. bẹ́ẹ̀ni ó ti ẹ̀ tí àì tẹ́ mọ̀ gbọ́ pé bàbá bọ́sẹ̀ tí wọ́n fóògùn fàmí wálé ń jọ sí wọ́n ní pé ìgbà tí wọ́n pèlú gbogbo ẹgbẹ́ wọn pẹ̀lú wọn lẹ́jọ́ ń jáwé jégbò wọ́n kàn darí jí ọ fúnra mi ni ọ wọ́n lọ pẹ̀lú ẹni tó jáwé jégbò tẹ́mi fi wálé lójijì. wọn fọwọ́ kàn mọ̀mọ́ sí lóòótọ́ nígbà tí wọ́n pèlú àmọ́ wọn ò fọwọ́ mi kàn.
sọ́wọ́ mi lé. nígbà tí wọ́n wá sí kí ló tí mo sọ fún mi kí wọ́n má fògùn fàmí wáyé. ká má bọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ owó yín kù 700. kí tún ni wá Michael gbogbo tèmi ọ̀fẹ́ nù àsárà ta ni mí ni ngbà tá a bẹ̀rẹ̀ kínní ọ̀sọ̀ yìí tó gbà mọ́ ní wọn ò ní ju 1,000 naira lọ 1,000 náà wọn kàn fún ọ kọ́ má dà pé wọn ò fọ́ ní kankan ni ọgbà 1,002 lẹ́yìn 1,002 o tún náà tún kù 700 naira. owó ọ̀sán yìí lẹ̀ ṣìṣàn tó bá jẹ́ wọn gbà sẹ́nẹ̀tà gan mọ́mọ́ tí wọ́n ṣe mọ́mọ́ tí wọ́n gbà lórí rẹ̀. kò burú rèé yọnu àwọn owó tí mò ń sẹ́ndì ń gbà mọ́ wa Paris ọ̀sán rántí pé owó kan wà tí mo ti rántí kí ní páìpù tí wọ́n sọ pé ó bàjẹ́ nílé family house ń jọ sí ẹ̀ ń gbà mọ́ dé láti Paris náà ṣe fẹ́ ó sì bàjẹ́ ń bẹ́ẹ̀ náà ṣe bá rí. ẹnu ọmọ jẹ ó yá kí wàá ní láti ṣe léṣe wíwẹ̀ ní àbí mímu. ẹnu ọtí mọ jẹjẹ ẹ ṣe léyìí nígbà bá wọlé wọn mọ ṣàlàyé ẹ fún yín èmi ti rò pé wọn tún gba 700 ìwọ̀n tàbí kún tilẹ̀. Michael ojú ọ̀dà díẹ̀ jù. àsọjá àwọn yìí náà ẹ yìí ilé bàbá. bọ́ síbẹ̀ wọ́n wá jù jàre kúlẹ̀. padà wá bí. kọ́mbà. ọdún sọ ní ìṣòro àyè. sorry. ó gbé àwọn ẹrin káàkiri ní ilé ẹ. No, I'm sorry. Pocket your sorrow. ó fi wá ṣe wàhálà inú ilé ẹ tóbi gan wá sápamọ́. No, mi sá. ìfowó gan ló wà nínú ìròmọdé táwọn di òkè ọmọ kò yé mi o. o fẹ́ sá fọ́lọ́ o. Please. Quiet! Just name your price. Any amount I will give you. I promise. Àwa jolè lójú ẹ̀. A kì í ṣolè. A dẹ̀ kì í ṣe hired assassin. Kí wá nìyí? Wo bí? O fẹ́ mọ̀ àbí? Shut up! Okay. Sórí ẹ̀ dàrú ni. Iwájú àwọn olówó àtòfin ń ṣẹ̀rù lébelébé. Gbọ́, iye ogún ọdún ó máa ń jóni lọ́wọ́ fẹ́lifẹ́li ni. Àṣé wọn ò mọ̀ ni. Ìwọ àtàwọn tó kù ẹ tàbá sókè ẹ wá sásábẹ́ odó. Èyí ọmọ tó bá yé kan ọ̀bá rí ẹ̀tọ́ ọ̀run wù ẹ̀ ni. Gbogbo ọkọ tí ẹ̀dá bá gbé kọ̀rọ̀ sí láyé yìí kedere báyìí ní lójú Olódùmarè. Ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhùn. Ṣé o pàwọ̀ ọmọ yìí pé obìnrin lẹ́yìn fi ń ṣètùtù ògùn owó ilẹ̀ fi ń rì níwọ̀n ẹ̀? Mi? Ògbé? Ẹ sọ àwọn ọlọ́mọdé lábébé tẹ̀ ń pàtàlẹ̀ lórí. Ara ni lábébé ò gbàgbé kò kàn lè sọ̀rọ̀ ni. Ṣé mi yìí ní nǹkan tí mo rí yà? Àwọn tí mo rí bẹ́ẹ̀. Ọmọ Williams ò gbádùn ara rẹ̀. Tí mo kàn máa jẹ́ ká ṣe ni pé ẹ má jẹ́ ká jẹ papọ̀. Ẹ fún ara ẹ̀ dẹ̀ tí mo tẹ́lẹ̀ pé ọjọ́ iwájú àtọjọ́ ọ̀la lè mi jẹ. I trust you, my chairman. Àṣírí ẹ̀kọ́ ṣo náà ọjọ́ iwájú àtọjọ́ ọ̀la yẹn. My chairman. Tàpá bá ṣe wọ́n. Èmi láì kó nà kó straight. Gbogbo àrà tó bá wò yẹn dápẹ́ láwọn tó kọ́. Ẹ̀wẹ̀ máa ń káwé sí tàbí ladies, please come. Yeah, beautiful. Ohun tí mo mọ̀ jẹ́rìí. Ẹ má bínú o, ẹ jọ̀ọ́, iṣẹ́ rí àwa tí ẹ̀ ń wò yìí. Honourables ni wa. Yes. Àwa gangan la di assembly yẹn mú. Ní caucus tí wá ń bí, ìjókòó wá ń bí. Bàbá tó jókòó yìí, àwọn gangan ní alága tí wá ń bí. Àlàyé wà ń bẹ̀. How are you? Oh, how are you? Hello. Bako, uncle. Hello. Okay, bọ́yìí sọ ẹ̀ náà ni. Ẹ ṣe rí honourable tó jókòó yìí. Àwọn gangan ni vice. Ṣé wá rí èmi tí mo wà bí? Èmi gangan ni Central Bank. Of course. Owó yẹn ló lè ṣe. Central Bank wà nìyẹn. Ilé owó ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ni treasurer agbára owó. Ẹ̀wọ̀ bó ṣe rí ló ṣe sọ fún yẹn. Iṣẹ́ ni tó wà nílẹ̀ ó tó pin. Of course. Ìjọba ló ń sọ̀rọ̀ ẹ̀. Àwọn agbára àti àṣẹ tí wọ́n ń pariwo àwa la jókòó yìí
ẹ wo bẹ́ẹ̀ bá ṣe mèrè ṣe sí bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe máa fowó ṣeré o. ẹ wo one more thing ṣe rí ẹ̀yin náà mọ̀ pé a kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀ bẹ́ẹ̀ ṣe tò lọ́wọ́wọ́ yìí tójú gbogbo yín gúnrégé yìí ẹ ní láti jó fún wa o. ẹ dá wa lára yá ẹ dá wa lára yá. mi ń gbádùn ẹ. Honorable, ẹ ṣeun gan. Heavily surprise me o. Wow. Lẹ́yìn pé mo tún enjoy ara mi. Ẹ tún fún mi lówó tó tó yẹn. Owó ṣẹ́ mi kọ́ lẹ fún mi o. Ó kàn wọ̀nyí kẹ́ dash mi lówó ni. Ẹ gbà mí. Ṣé owó ni wọ́n ń pè yẹn? Oh my God. Iye ò kí ń ṣòwò rárá. Compared to that level tó gbé mi lọ, mo ti nírú experience yẹn ó ti pẹ́. No. Anyway, ẹ ṣáà má gbàgbé promise yín o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Promise. Oh. Ṣé yẹn? Tó bá ń gbọ́ signed, sealed and delivered. Ṣorí tí recess bá ti dé báyìí, gbáhùn. Èmi àti ẹni, off we go. But mind you, àjọ máa wà throughout ni o. Ẹ ṣeun gan. All right, my dear. Bá mi kí àwọn ọ̀rẹ́ ẹ̀. Wọ́n á gbọ́. Yeah. Ó dẹ̀ yé gbálẹ̀ síyàn lára. Tó bá ṣàṣetán kó lọ gbálẹ̀ nulẹ̀. Jọ kí ló sọ náà? Mo ní tó bá ṣetán kó lọ gbálẹ̀ nulẹ̀. Kí èmi wọlé lọ gbálẹ̀. Ó gbọ́ mi dáadáa náà lọ gbálẹ̀ nulẹ̀. Ṣé o ti gbàgbé pé mi ò kì í ṣẹgbẹ́ ẹ̀? Àtẹ̀yìn méjèèjì ṣé mi ò ṣẹgbẹ́ yín lọ́jọ́ orí náà? Kí ni gbogbo rọ́bìṣì yẹn? Abẹ́rẹ́ Ọlọ́run. Ìwọ ń ṣẹgbẹ́ àwọn méjèèjì. Kọ́ wa láyé gbé kó o sọ iye èjì wa fún wa. Kí mi lọ gbálẹ̀ nulẹ̀? Jọba bìnrin ṣẹ́fẹ́ fi ṣẹ́ pa mí ni. Kí n gbọ́ wo adúgbò kọ́ńpáàndì tó kí tún lọ gbálẹ̀ nulẹ̀. O mọ̀ nǹkan tó ń sọ. Jọba bìnrin tó dúró èyí tó tẹ fún látẹ̀kùn. Kí ló tó ní kó lọ gbálẹ̀?
iṣẹ́ kí ló ṣe mi tó dúró sí ẹ. ó ṣe wá rò mí kí n lọ ṣe bó ṣe máa rí nìyẹn gbogbo last week lẹ́yìn méjèèjì ò sí nílé mo fẹ́ ṣiṣẹ́ kú sínú ilé yìí ni ìgbà tẹ́ dé ẹ rí gbogbo nílé yẹn bó ṣe neat mọ́ toilet mọ́ everything so wọ́n á ń ṣiṣẹ́ ń sìn kí ló ṣe ń ṣe tó jọ ẹ lójú àní iṣẹ́ tí ń wọ ẹ lójú jù iṣẹ́ tí ń wọ ẹ lójú jù kó tó wúlé bíi bẹ́ẹ̀dì tó já sómi. ìyẹn èmi àbí. òótọ́ ni nǹkan tó sọ òótọ́ ni ó máa ń fẹ́ tún léṣe rárá ìwọ ni kò lọ gbà òótọ́ ló sọ. ṣé o tẹ́lẹ̀ pé o ti ṣe last week ẹ̀sìn o ní iṣẹ́ wíìkì mọ́ dá mi lóhùn. ẹ kú iṣẹ́ kí ló wá bò. tiẹ̀ dúró náà kí ló tí mo bẹ̀rẹ̀ rìn ṣé o fẹ́ dé mọ̀ ní orí pé ilẹ̀ ti mọ́ kedere ni kí ló dé. in fact tó bá ní kí n máa sùn síbẹ̀ ibẹ̀ ni màá máa gbé jọ. irọ́ ni o. honourable wọ́n tẹ̀ mí sí fàájì rẹpẹtẹ ni. anyway kò tí yóò tẹ̀ jọ mí lójú náà because mo kọ́ honourable tí mo introduce ẹ̀ sí wọn láhùn so ohun tó bá fẹ́ náà máa ṣe fún ẹ̀ náà. ẹ má jẹ́ n parọ́ fún yín owó iṣẹ́ kọ́ ni honourable fún mi o. honourable dídí dash mi lówó ni. jọ ọ̀rẹ́ mi èló là ń san pa ẹ̀ báyìí. cash 200,000 naira ló bá mi wọnú ilé. wow irọ́ ni o. honourable tí wàá fi check 1 million naira lé lórí. wọ́n kí ni. kí ló ṣe má sì mi ọ̀rẹ́ mi 1 million naira kí ló ṣẹlẹ̀. kí ló dé dẹ̀ fún mi kí ló ṣe. ọ̀rọ̀ mi 1 million naira kí ni. 1 million naira. kí n tiẹ̀ sọ́pẹ́ sọ̀rọ̀ mi. ẹni sùúrù jọ ilẹ̀ tí gbọ́ ẹ gbọ́ part 1 ẹ pariwo ẹ gbọ́ part 2 ẹ fọ́ ṣé tiẹ̀ ti gbọ́ part 3. jáwa sọ part 3 fún wa. kí ló tún ṣẹlẹ̀. sọ fún mi. honourable sọ wípé táwọn bá wọn recess by a jọ ń lọ sílùú òyìnbó ni. ọ̀rẹ́ mi ó pọ̀ lókè ní fẹ́ máa fò lókè. ọ̀rẹ́ mi ti bọ́ sáyé o jà wọlé ká lọ sọ́nu ilé wà láwọn olójọ́ kọ̀ọ̀kan. kí ló ṣẹlẹ̀. ẹ wò ṣé o pé nǹkan tó ṣe ò dáa ṣé o pé ní èmi ni honourable yẹn ń ranjúmọ́ tí mò ń yí ìdí tí mò ń jọba ẹ̀ tó ń sọ fún mi pé ọmọ tó ń yí ìdí yẹn ọmọ tó ń yí ìdí yẹn mi ìdí àwọn ọgbà tẹ́lẹ̀ ìdẹ́ padà lọ bá wọn. abeg jọ. gbogbo àǹfààní ìsìn ogora ẹni. ìwọ ló dún ọ̀rá rẹ̀ náà nígbà tí wọ́n wá bá ìpẹ́ honourable pé ẹ̀ ìwọ ló slow náà òun dẹ̀ smart so ó dẹ̀ gbàbẹ̀ lọ jọ lọ dúró de tọ́ọ̀nù ẹ̀jọ̀ ọ̀rẹ́ mi já wọlé já rẹ̀ já lọ jí ìsara wa nulẹ̀. fà á jẹ́ lọ́ba bomi wá kí n lè bá ṣáájú. bàbá bomi kí n tiẹ̀ bàbá bomi. ó ti lè o. àwọn àtẹnu kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ló ṣe ẹ ibo ni wà tó náà ibùdó lọ sọ̀rọ̀ náà wà bí sọ̀rọ̀ ibùdó náà títọ́ talk to us ṣe ọlọ́wọ́ ọmọ yìí ti lọ ó ti lọ mo kú ọ títọ́ ó yẹ sọ fún wa talk now kálẹ̀ mẹ́ta wọn lọ́ba títọ́ kí ló ṣẹlẹ̀ ibùdó náà talk sọ̀rọ̀ wojú mi sọ̀rọ̀ jọ ọlọ́wọ́ títọ́ yé ọmọ yìí ti kú ọ gbèsè dé ibo ni wà sọ́dọ̀ ìbùdó ibo ni ìbùdó kí ló sọ last ibo ni wà last. ó ti kú ọ mímọ́. ẹ dúró ṣé kò ṣe wípé honourable ti lo bébì. títọ́ ti lọ. kí ló ń sọ yìí ó ti lù náà ni ó ti lówó tó fún ó tó ní ọmọ ẹmu travel out ó ti sanwó ẹ̀mí ẹ̀ fún ni. mo dáràn wọ́n ti lo títún èmi lórí yọ orí yọ mí. tọ́lá fẹ́ pé kí la fẹ́ ṣe orí ló yọ mí báyìí orí jọ ẹ̀ṣẹ̀ bọ̀ fọlẹ́ fọlọ́run ni o kí la máa fẹ́ báyìí kí la máa fẹ́. ẹ lẹ́yìn ọmọ mi nǹkan ò ní ṣe yín ẹ ní búrin báwọn jíjó yà ayé burú o èèyàn sì ní ká inú èèyàn lè ṣùgbé ẹ mọ̀ wípé wọ́n lo ti tó ni wọ́n lò ní bẹ́ẹ̀ ni wọ́n lò ní. àwọn tẹ́ẹ̀sì fura sí wọ́n lò bẹ́ẹ̀ ni. ni wọ́n lo ti tó. ayé o a ti dáràn o ẹ wo bàbá ikú tó ń pojú gbé ẹni òwe ló ń pa fún ni o ṣó ti yín kí ló fún ọlọ́ṣọ́rọ́sì pé àwọn tó pa ti tó wọ̀ lè pa wá náà ẹ ṣàánú wa torí Ọlọ́run àwọn ò fẹ́ kúkú títí tó kú o bí tuntun ṣe kú àwọn náà ò fẹ́ kúrú kú bẹ́ẹ̀ ṣàánú wa torí Ọlọ́run ṣé ò ní lò wá.
ọ̀rẹ́ tiẹ̀ fi yẹn lẹ̀ bàbá wọ́n ní ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ṣùgbọ́n ó mọ tó dọ̀ ọ̀yá kì mọ́lẹ̀ àwọn honourables tẹ́ ń rí yẹn wọ́n mú ọmọ ọlọ́mọ fi ṣètùtù ajé wọn ṣùgbọ́n wọ́n ní ọmọ wọn lé o wọn lè lọ gbé ọmọ kan fi wọn ṣètùtù ajé ẹ wò bàbá ẹ bá wa ṣe nǹkan sí ìyá yóò gbọ́dọ̀ jẹ́ wá gbé bàbá ẹ já bá wa ṣe nǹkan sí àbí. ẹ jọ̀ọ́ báwo wà báyìí. kí lẹ fẹ́ kí n ṣe fún yín gan ní pàtó kí lohun tẹ́ fẹ́. nǹkan tá a fẹ́. bẹ́ẹ̀ni. ẹ wo bàbá àwọn bẹ́ẹ̀ tàtẹ̀ wò yìí a ti conclude nítorí pé tí ẹ̀dìẹ̀ bá dà wá lógun àwọn fúnra wa ṣetán láti fọ́ lẹ́yìn ẹ wo bàbá a fẹ́ gba ìsan àwọn tó ṣekú pa ti tó kòkó ogun a fẹ́ pa wọn a fẹ́ káwọn náà lọ bá tóbi tó bá wà nítorí pé tó tẹ̀wọ̀n bàbá close friend wa ni àjọ bẹ̀rẹ̀ láti kékeré ni àjọ dàgbà ni àjọ ṣe tó ń school àjọ serve ni kòkó ní kòkó gbọ́dọ̀ kú just like that bàbá ẹ̀jọ̀ ìṣàánú wa a fẹ́ gbẹ̀san ni ẹ ṣàánú ẹ̀jọ̀ tó lọ. ẹ káàárọ̀ ẹ sì wú mi lórí ẹsẹ̀ bí ọkùnrin nítorí ẹni tó bá rí yín ojú obìnrin wọn ò fi wò yín ẹ wò ẹran òfófó ń ṣe ní ọmọ jẹ ní ó jẹ kọjá bíi tẹran ẹ̀yin lẹsẹ iṣẹ́ náà bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹsẹ ẹ̀yin lèmi ó ránṣẹ́ tẹ́yìn ó rè é lọ sí ìgboro ní gbàgede èrò nítorí ẹni tó bá da fánú láàfin kó fá àwọn ọkùnrin wọn ṣe nǹkan tí ò dáa fún yín ara wọn lẹ́ẹ̀tì gbẹ̀san ẹ lọ síta ẹ rè bá wọn ní àjọṣepọ̀ gbogbo ọkùnrin tẹ́ bá bá lájọṣepọ̀ yín mẹ́tẹ̀ẹ̀ta ẹ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí obìnrin ẹ fi ya àwòrán pẹ̀lú wọn àwòrán wọn lẹ́mú wá sí àyín tèmi ó parí iṣẹ́ sí tèmi bá ti parí iṣẹ́ ó tàn bàbá mi ó gbọ́ látòkè ẹ wo gbogbo ohun tẹ́ bá ń ṣe kò sí ìran ẹnìkan tí ó funra sí yín wọn ò ní mọ̀ pé yín lè ń ṣe àwọn ni wọ́n mọ̀ bá yín gbé orí òrùlé ké tí wọ́n mọ̀ mọ iye odù tó ṣẹlẹ̀ kò sí nǹkan tí ó ṣe yín ojú yín ò sì ní bá wọn rí bí. bẹ́ẹ̀ni. kò sí wàhálà bàbá kò sí wàhálà bá ṣe máa dání kẹ ẹ bọ. ẹ ti ṣe tán tẹ́ ṣe. bẹ́ẹ̀ni a máa ṣe. kò séwu lóko àfi gìrì àparò èyí tó bá sá ó gborí ebè kọjá ní èmi ò bá yín mú nǹkan tẹ́ ń lò wá kẹ́ tó kúrò ní àárẹ̀. ẹ ṣeun èmi bọ́ ẹ jókòó ìwà báyé. ẹnu ẹkùn ẹnìkan ò ní bá wọn bú sọ̀kò ní gbá òjò ẹni tó bá dẹrù rẹ̀ wàrà ni ó pa àjà korí pitú ètò afàyàfà ìpèrípe orí jájá níṣe tó méje àjà gèrègèrè wọlé ẹ káàbọ̀ ẹ káàrẹ̀ ẹ káàrẹ̀ ẹ káàrẹ̀ ẹ káàrẹ̀. ikú oró ìṣẹ́gun rere èèyàn mẹ́ta ò ní bá wọn dúró ní méjì ẹ̀dá tó bá bá wọn bọ́ bàálù orò ni wọ́n fi lè kúrò ní gbàgede èrò ẹ̀dá èṣù lẹ́nu ògiri òpó abániwọ́rọ̀bá òrìbẹ́ ẹ̀bọ̀ra bú ti ń jẹ́ látọ́gba ọ̀bẹ lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ṣẹ̀jẹ̀ òbó nímí sunmí kẹrù òbó nímí onímí sunmí láàróyè ìṣùkún ṣọ̀gbọ́n olúkòso àyàrá náà kàtà yẹ́nyẹ́n iná lójú náà lẹ́nu sọ́gìrì làgìrì ọ̀làgìrì kàkà fífẹ́dùn mọ́lẹ̀ ní ọmọ dídó ẹ̀ka èèmọ̀ wọlé ètùrú bá wọn. ẹ wò mí gbàgede ọ̀rọ̀ ládé níbi tí olóògùn gbé sà ìran bá fa ẹni tó bá sà tí ò bá jẹ ewé wọn kù kan. àwòrán tẹ́ ẹ mú wá àwòrán àwọn mẹ́tẹ̀ẹ̀ta lèmi pèlò tí mo kó sínú igbá tó wà lọ́wọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún nítorí iṣẹ́ awo ni mo ṣe sínú rẹ̀ odidi èèyàn ní tí ìgbénu rẹ̀ fún òun ohun tí bá ní kó ṣe ni ó ṣe bẹ́ẹ̀ ni nítorí awo tí mo jogún bá lọ́wọ́ bàbá mi ni kò sì ní bàjẹ́ tí ń ṣe wọlé sùn iṣẹ́ àwòrán àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo parí rẹ̀ sínú iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ yín un ẹ̀yin ẹgbẹ̀gbẹ́ àwọn ẹ̀sùn mọ́ wọn ní pẹ́kí tí ṣan súnmọ́ ọ̀rùn bí ojú ṣe ń súnmọ́ imú tí ẹnu ṣe ń ṣe kò ń gẹ́ pẹ̀lú orílẹ̀ ṣe súnmọ́ wọn tẹ́sí kàn wọ́n lórí ẹ̀dá tíṣẹ̀dá rẹ̀ ò bá ti gbọ́ lọ́wọ́ kan àbọ̀dè ló gbànú ni ó gbà bí ya wèrè ni ó wọjà lọ ní wàrà títà èyí tí nǹkan rẹ̀ bá ti pé nǹkan ò ní ṣe kò ní bá wọn ṣubú dànù kò sì ní búrìbùrì kó bá wọn dídòyà ẹ súnmọ́ wọn ẹ káyè alánú fọ́ọ̀n ní ti pẹ́pẹ́yẹ ẹ ṣeun ẹ ṣeun ẹ káyè ẹ káyè ẹ káyè ẹ káyè ẹ bá mi ṣe ẹ jẹ́ kó wà lẹ́ẹ̀lẹ́ ẹ fi sílẹ̀ báwọn.
àdúrà yín ti gbà nǹkan ò ní ṣe yín ṣe rí ìrùkẹ̀rẹ̀ báwọn rèdè ìbànújẹ́ ẹ̀ ní báwọn ròde àbòsí ẹ̀ ní ròde ìyà òde ẹlẹ́gàn ẹ̀ ní báwọn yà bẹ́ẹ̀ nítorí fíní láwo ojú ṣe tí fi ríran gẹ̀rẹ̀ láwo ẹsẹ̀ rìn tí fi rìn lọ́pọ̀ èrò. ẹ káre ẹ wo mi iṣẹ́ yín kẹ́ẹ̀kan tẹ́ jẹ́ fún mi ní àárín nítorí pé gólóṣó láwo mú gẹ̀rẹ̀ láwo òru òdìdí mọ̀dẹ̀ láwo òkun ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láwo ọ̀sà bẹ́ẹ̀ ni ẹnì kò ní báwọn búrọ̀ bàbá mi lójú mi kémi ọmọ sọ ló kò pa nítorí ẹni tó bá dánrú rẹ̀ wò nǹkan pínísí ní fún tí ó fi wọjà ẹ sùn mọ́ wọn nítorí ẹ̀yin lẹ́mọ̀ gbénú wọn tẹ́ mọ̀ fọhùn bí èèyàn ẹ sùn mọ́ wọn nítorí afẹ́fẹ́ ni ó mọ̀ gbé wọn rìn ẹ̀yin ẹ̀rìn kẹ́rìn wọnú wọn kẹ́rìn gbénú wọn ṣògo. ẹ ṣeun ẹ̀yin onílẹ̀ ẹ ṣe ẹjọ́ tún mi ṣe èmi ò fi yín ọ̀padà gbó gbogbo tẹ́ bá fẹ́ lèmi ọmọ fún yín nítorí pé ẹ mọ̀ wà lẹ́yìn mi ní gbogbo gbà. ẹ wo mi ẹ̀yin kútú pé mẹ́ta ẹ̀yin ọkùnrin ọ̀gànjọ́ tí ń rìn lóòrò èmi fẹ́ rán yín iṣẹ́ nínú afẹ́fẹ́ nítorí ìkànnìjọ ni wá wo lẹ́yìn awo sì lèmi àjọjẹ lérèwé ni àjọmu lérèwé a sì jọ fi aṣọ elérèwé bora èyí ń ló fà á tí mo fi fẹ́ rán yín iṣẹ́ nítorí pé mo mọ̀ pé abẹ́rẹ́ kan èé kọ òun aṣọ ìkànkàn kan èé kọ òun odò èyí tí èwe ayé bá wí lò gbàrún gbà ẹnìkan ò ní gbóhùn lóhùn olóhùn pé kó má sọ̀rọ̀ ní gbàgede èrò ẹnìkan ò ní bá wọn dọ́rù rẹ̀ wò ẹni tó bá bá wọn dọ́rù rẹ̀ wò àrá ni ó pa èmi ni mo sọ báwọn ẹni ìṣó sínú ayé ẹrẹ ìjíṣẹ́ àwùyé fún mi gbogbo ohun tí mo bá ní kẹ́ ẹ ṣe ní gbàgede èrò lẹ́ṣẹ̀ èyí tí mi ò rán yín tí ń bẹnu ẹlẹ́dàá yín kó bá yín ṣiṣẹ́ ẹ̀ka ẹ̀ ní ṣubú dànù nǹkan ò ní ṣe yín ẹ̀ ní báwọn bùrìbùrì báwọn jíjó ìyà ọmọ aráyé ò ní fẹ́ gba fún yín lóúnjẹ afẹ́fẹ́ lẹ́lẹ́kan ò ní fẹ́ bí sí yín ẹ̀ka ikú ò ní pa yín nítorí ikú kan ìpẹ̀tà lójú ran ẹ̀ka ẹnì ìṣó sínú ayé kẹrè jíṣẹ́ afẹ́fẹ́ fún mi nítorí pé afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣàwó lóko ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní ṣàwó lọ́sà ìlílé tí gbójú ọ̀run ṣe bùgbé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó gbé yín kẹ lọ sínú ayé kẹ lọ ṣiṣẹ́ ayé fún mi. ẹ ṣeun má bà mí ẹrọ fà àjàdí ìgò ẹ ṣeun mo pè ní ẹ̀sìn jẹ ẹ ṣeun bá mi ifá olókun. but how come. má jẹ́ kó yà ẹ́ lẹ́nu má dẹ̀ jẹ́ kó rú ẹ lójú. àwa la dé yìí àwa náà ni lẹ́yìn yìí ló máa lọ bá àwọn tó kù ẹ̀ níbi tí wọ́n lọ tó bá wá dọ̀rùn kó o bá mi kí ti tó kó o dẹ̀ kí gbogbo àwọn tó kù ẹ̀ tí wọ́n á ṣe welcoming party fún ẹ lọ́hùn. boss listen yourself drop your weapon drop it down drop your gun drop it down. Drop your gun! Please don't keep... I said you should drop your weapon! Yes! 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 Drop your gun! Yes! This is original African magic. Wonderful. Oh yeah, boys, arrest them. Drop it. Drop your gun. Move. Wonderful. Oh yeah. Officer. Move. Oh yeah, move. Oh yeah, like this. Okay. Like this. Let's go. Move. Oh yeah, boys. Lead them. Okay, sir. Oh yeah, move. Thank you. Move.
àfi bí eré bí àwàdà o Ọlọ́run jẹ́ ká yóò mú wa o kò jù bá náà lọ bí madam ṣe sọnù mi báyìí bẹ́ẹ̀ mo ti mọ̀ pé no be drama mọ́ o ti di for real. Ọ̀gá ẹ kú oríire náà àṣà oríire náà oríire náà ẹ ṣeun ayé òní mú wa lágbára Ọlọ́run. àmín o ànírà burú mọ́ lágbá Ọlọ́run. àmín. ẹ̀lẹ́ ìyàwó mi Àjọkẹ́ Adé orí yeye ní mògùn tá a ṣe ló pọ̀ tí ò bá jẹ́ ìwọ tó wà lẹ́yìn mi n bá máa jìyà ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ báyìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ṣe wọ ọkọ mi jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ká tún wá dúpẹ́ lọ́wọ́ bàbá Paris tó jókòó yìí if not for him nǹkan tá à ń sọ ìkọlà máa sọ o sórí ibi tó lọ yẹn wàá kọ́ bàbá ńlá ọgbọ́n jáde ń bẹ̀ ni. Ọlọ́run ló sọ pé o Ọlọ́run ló ní gbogbo ọpẹ́. ó rí pé òun tẹ̀sí máa ń sọ fún ẹ tó kó o máa mutí mọ́ ibi tó ti ń rìn kiri ibẹ̀ náà wọn ladies ẹ ti ráyè lù ẹ́ náà. ìta tiẹ̀ wá kó sí i. mo ti kọ́ gbọ́n o buy ọtí full stop. oh yes stop. no more drinking. ọ̀gá ẹ wo wọ́n ní bọ́mọdé ò bá débi ẹ̀rù ilé bá. bẹ́ẹ̀ni ẹ̀rù ti bá kọ́ mi. ọ̀gá ti débi ẹ̀rù bá ẹ̀rù ti ń bá yẹn kò lè tó bá òun. ẹ wo bí ọ̀gá ohun tí ó gbọ́ tí lẹ́nu yín tàbí ẹni tí ó gbọ́ tí lẹ́nu yín Ọlọ́run ní járí ọtí dà àmọ́ para nìkan ní kẹ́ ẹ mọ́ sí. rárá bàbá Paris ọkọ tèmi ò tiẹ̀ mọtí mọ́ kò mú mọ́ bó tilẹ̀ kó kéré mọ́tò ẹnu ẹ̀ kàn mọ́. bẹ́ẹ̀ni ìyàwó mi ti sọ and it's final. Promise. Good. Baba Paris. Ọ̀gá. Parisian baba. Ọ̀gá bẹ́ẹ̀ tí ń pè mí lémi náà ń jẹ́. Ṣé ẹ ṣì ní interest láti dé lu yẹn? Ọ̀gá Paris lẹ́sọ̀ báwọn físà ti bàjẹ́ ti pẹ́. Ṣé bẹ́ẹ̀ ló bà físà jẹ́? Bẹ́ẹ̀ ni. Èèyàn kan náà ló tún máa jọn físà padà. Èèyàn ló lù bẹ́ẹ̀ ni. Kó tí mo kàn fẹ́ mọ̀ ni pé ṣé ní interest láti padà síbẹ̀ yẹn. Bí bá ti rá lólùrànlọ́wọ́ kò sí wàhálà. Láti sin lọ màá bẹ̀rẹ̀ process. Ọ̀gá Paris ẹ mọ̀ sí. ẹ ṣe tójú bẹ́ẹ̀ láyé mi. ẹ ṣe tójú bẹ́ẹ̀ láyé mi. wọ́n padà sí Paris. ẹ máa padà lọ máa sọ faransé lọ́hùn. ọ̀tá rò pé kò lè dá. ọ̀tá rò pé kò lè dá fún wa mọ́ o àwọn ọ̀tá rò pé kò lè dá. ọ̀gá o adìẹ tí o kú sí mọ́ jẹ̀gàdo ọ̀tá rò pé kò lè dá. ọ̀gá ẹ wo lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ti wà ẹ ní kú láéláé. ẹ wo ẹ ní rí sọ̀rọ̀ gbogbo. ẹ wo ní rí bí parí mà. ẹ ní kú láéláé. tẹ́ ẹ bá ti sùn báyìí ẹ máa lálàá parí. ẹ ṣe gan. ẹ bẹ sí ní pàkì.